Irọ́ kúná ń pa má dà kò sí tí ó ṣe wá jọ Odidẹrẹ́ TV ni ẹ máa wò ó yá ẹ gbádùn rẹ̀. Kò yé mi. Yóò padà. Sọ arásìkò tá a wà ìtàlẹ̀ ẹnu gbẹ owó tí wọ́n sọ yẹn gangan lèmi gan ń wá jáde báyìí. Tíṣàkì mi. Lẹ́tà. Gbẹ́gbẹ́gbẹ́ ẹnu ẹ̀ sọ́hun Ọlọ́run ni ọkọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ àlátà rẹ̀ ṣé ń purọ́ ọmọ ẹni jìbìtì ní lùkà. ọba mẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀dù ọdì sófó lẹ́nu ọ̀nà tí èsè pé ń lójú. Àwáyé má bẹ̀rù Ọlọ́run ìwọ Ọlọ́run ṣe. Ayé àkámọ́ra ayé anamọ́náyẹyẹ. Àbí ìwọ ló máa kọ́ ṣe kọ́pà nídìí yìí àbí kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ sáàbù ní fámílì. Ebi ayérayé ló kọ lẹ́tà sí o. Kí ló sọ? Bọ̀dá ti kú. Túnmí báyìí akàwékàwé àríṣẹ́ àti wá di àrìnkànjá bàtà. Oúnjẹ ló ṣe pàtàkì. Sófo kí wọ́n fi owó skul tèmi sílẹ̀ torí pé fẹ́ jẹ nínú ilé àbí. Báwo lẹ́yìn àtọ́lá mi ṣe pàdé báwo lẹ ṣe. Ẹ̀wọ̀ rẹ̀ ayé tó tó fún ayé tá a kákáká tí ò kún wá. wọ́n ní kò lọ sílẹ̀ ọjà fún ṣí jẹ́jẹ́ dáná fún. Ọlọ́dẹ ti ṣe. Ó jẹ́ kí wọ́n ọ̀pọ̀lọpọ̀ sí láti bí ìjọta fún àpò orí kọ̀ọ̀kan tó ń ṣe pàdé ìrìnà máa ṣe báyà fẹ́. Owó tí mo fẹ́ ẹgbẹ́ olóògbé mi gbé ìṣòro ọmọ mi lóòrò tí wà tí mo fi ń wò. mo yọ̀ǹda rẹ̀ láyé àti lọ́run fún yín. Ọ̀rọ̀ oúnjẹ lọ́dún láti dọ́ọ̀kì. Ó ti wà lórí ìgbìn, a máa fi ìpàdé máa rẹ̀. Ó gbá ní tí ó dábàá lè kò tó ní láyé ìgbẹ́ yìí. Ọmọ mi sọ ọmọ mi sọ̀rọ̀ pápá lọ́sẹ̀. Ìgbẹ́ tó ń wà ní ẹgbẹ́ náà rẹ̀. Àpọ̀ ń sọ̀rọ̀ ara yóò fi ẹ̀fẹ́ níbi ìyókò ìgbò náà tẹ̀ ká ní ilé ìbẹ̀rẹ̀. Ìtàkùn ẹ̀kọ́ ìyàwó lọ́pọ̀ ọmọ tí kò gbọdọ̀ pẹ̀lú pàdé ló wà ní. Wọ́n náà fi gbẹ̀gbẹ̀ wọ́n pè ní ọmọ olóore. Tó bá ní kí nǹkan tó dára yọjú tó bá yọjú tí kò wìyàn kọ́. Mi wá ní tó dára tí ó. Má ṣì mí gbọ́. Báwo lèèyàn kàn ṣe lè ronú tó ronú wípé bí Nàìjíríà ṣe wípé kó o kàn pokùnso. Tọmọdé bá ń ṣe bí ọmọdé àgbàlagbà máa ṣe bí àgbàlagbà. Ó ti sú mi o àparí ní gbogbo ojú yìí. Kó má ní ọkọ àfẹ́sọ́nà ṣùgbọ́n wò dáadáa kó tó yàn wọ́n. Ẹ ṣọ́ra yín ẹ mú mi lẹ́rù èyí tó ló ṣàjú nínú ìgbésí ayé ọmọ ènìyàn. wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di bọ̀dá kan lẹ́yìn ìlera níjẹ̀ṣà kẹ́ ẹ̀ pè ní táàmọ́ abẹ̀sẹ̀kù bí òjò ni. pé ǹjẹ́ tí n bá tẹ̀ rí bí sẹ́ńjì díẹ̀ tí mo kàn kọ́ fún. Alájọ mo rò pé wèrè ṣe. Látijọ́ tí mo ti ń rí alájọ láyé mi Panama no man dey. If you have work mo mọ̀ kó wà ti jí lọ síbi iṣẹ́ láàárọ̀ kùtù. Fún ìdí mi kan máa sọ fún yín bẹ́ẹ̀ nísìnyí wípé ṣẹ́rílẹ̀ property tèmi ni ogún tèmi ni o. Bí n bá tiẹ̀ wá fẹ́ wá fọ́kọ ṣé bàbá yín tó ti fẹ́ kú tó ní Tola ni màá wá fẹ́. Ó wà tí èmi bá jọ ń sọ̀rọ̀ bàbá mi bá bàtà ó bá ló ń bọ̀ wọ́n máa ti rí. Mo nídìí ìrànlọ́wọ́ ẹ o. ìrànlọ́wọ́. Mo nídìí owó díẹ̀. I get the containers wey plenty wey reach like 5. Ohun tí mò ń wá lọ ṣòkòtò àpò ṣòkòtò mi ló wà. Ìyẹn ni ọwọ́ atọ́ yín lọ́wọ́ ẹ̀dẹ̀dẹ̀ yín papọ̀ bẹ́ẹ̀ bá lọ sí ẹ̀mí kúkúrú lẹ́bí ń ṣe é yín. Ìfẹ́ ni mo fẹ́. Bìtìbìtì rẹ̀ bó bá kọ́ mi bóyá orí lè pè wá lọ́lọ́rọ̀ papọ̀. Ìfẹ́ ni mo fẹ́. Èèyàn rí owó ṣùgbọ́n ẹyẹ pé ẹ fẹ́ wáyé ẹ mọ̀ èèyàn kẹ́ ẹ jẹun kẹ́ ẹ ṣàwàdà. Lẹ́nu àti ṣègbọn wájú mi. Àpò wájú mi ń fi ìwádìí kan tó ju ẹ máa rí. Mi ò ní problem pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe wà yìí.
result yìí gangan ni mo ní problem pẹ̀. jọ bí sí mo àṣẹ mo jọ tó sáàdà lójú àbí orí ẹ̀ ń dàrú. ẹgbẹ́ mi mo lò. ó yá jà pa. kódà kó fẹ́ fún yín gan wọn lè fún yín lẹ́dírẹ́sì báyìí. ó mú gbó. àmì kì í mú gbó. ó lọ gbó sí àwọn ọ̀nù ilé. ó kàn já ó ṣì ń lọ wá fún mi. owó tó láyé rẹ̀. owó tó láyé náà mo fẹ́ ẹ ní ìdíwọ̀n. ìwọ kan fúnra ẹ ò ní jẹ̀lẹ̀ ara ẹ̀ iṣẹ́ tèmi. wọ́n wà nílé ayé tó bá jẹ́ tó jẹ́ pé tó bá ṣiṣẹ́ láti àárọ̀ títí di àjọ alẹ́ wọn ò ní ní àkójọ. orin tí ó pọ̀ bí mo ṣe kò gbé sí ayé ẹ̀ kò sí ìràwọ̀ kankan bẹ̀. ọ̀rọ̀ kádàrá gàlágà jù kò láfiwé rárá ọba tó kọ́ pa mọ́kò wọn kí wàá làwa òun bá ká. ó wá mọ̀ pé ẹ fẹ́ kọ́ṣẹ́ o ọ̀gbẹ́ni ṣínkó níràwá. mo fẹ́ sọ́dẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ inú ọgbà yìí níjọ gbé mi ẹ. Illiterate is a disease. ibẹ̀ yẹn. bàbá bẹ́ẹ̀ bá máa ṣe ọkọ̀ yẹ pé ṣínkó. ṣínkó. ìfàtí ojú mi ni wọ́n ṣe ọ́dà fún ọmọ márùn-ún àti ọ̀pọ̀lọpọ̀ drinks tí wọ́n ọ́dà so lọ́gà ń bá fi máa padà wá ibi báyìí ó ṣeé ṣe kó ṣe kó máa gbé wọn wá bí ni. ìkọ̀kọ̀ ṣoṣo náà ni o. yes sir. òun náà ni ọlá inú kan. ṣe bẹ́ẹ̀ mọ bẹ́jọ ṣe rí. tó fi ń ṣe pé ṣé mo ní mẹkáníìkì ìyá ni mo ní mẹkáníìkì ṣé àṣẹṣẹ ń jọ débi ọ̀dọ̀ mẹkáníìkì ni. ọjọ́ ìwà ti gbà ọ́ sínú ọgbà dájọ́ jọ́ náà mo ti wo àkọsẹ̀jáyé ìwé àdánwò ti dé. I can still recall vividly wípé o mọ simple mathematics ó jẹ́ mean mode àti media di o mọ rárá kí ló wá di. máa wá ìmì rẹ̀ wò mí ìgbádùn rárá mi ẹ má bá mi fa gbogbo kọ́tẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ mi ti gbogbo kọ́tẹ́ ń sọ yẹn. àmọ́ wọ́n dá wa padà sílé ni. wọ́n repatriate ní. rárá o táìmù wa expire. wọ́n fún ara rẹ̀ gbogbo oúnjẹ alẹ́ rẹ̀ gbogbo fọlọ́ngbò. táìmù wo ni lọ mo fẹ́ kó jẹ́ kó ti flex kó jayé kó ṣe gbogbo ẹ̀ bá ṣe jayé. kí omi radiator. omi radiator. mi mọ̀ pé táìmù ti lọ sà mo ti ń bọ̀ sà. màá kọ́ ìlara nísinsìnyí ẹ má bínú sà ẹ má bínú sà.
Akata kò sọ́lẹ̀ ìrọ̀dọ̀gbọ́ irú èyí kò dá o. Tí mo tún dẹ̀dẹ̀ àríṣe ilé yìí láti ṣètò ti pọ̀ sí mẹ́ta tó tó ti pa ọmọ nígbà. Ó ti ẹ̀kọ́ yàn sálárì náà wọ̀ fún mi. Mo rí láì jẹ́ ilé tí ó bá yìí. Ẹ̀dùn mo ṣe mí gan. Iṣẹ́ òun fẹ́ máa ṣe báyìí nìsín. Fẹ́sí mo gbà tí kò tí ì pé ọ̀sẹ̀ mẹ́ta náà sọ fún mi ní sálárì. Mo dẹ̀ bẹ̀ ọ̀gá mo bẹ̀ wọn bẹ́ẹ̀. Ó ti yẹ kán ṣàánú mi pẹ̀lú mo ṣe bẹ̀ wọn tó kọ́ tẹ̀ fún mi níṣẹ́ owó ọ̀sẹ̀ mẹ́ta tí mo ṣe. Bí mo fẹ́ máa ṣe iṣẹ́ òun mo fẹ́ máa ṣe báyìí báwo mo fẹ́ sọ báyìí. Yóò mélòó fẹ́ sọ tèmi fún báyìí sí. Náà kú ìṣòro àwọn ọmọdé wá para mi. Àwọn ọgbọ́n náà wá darí. Máa ń dé wà ń dé. Àwọn àbúrò náà fẹ́ máa pè mí nísìnyí. Àǹtí àwọn nílò wọn ò dé mú nǹkan téèyàn ń fèsì. Ọ̀rọ̀ yìí kò yé mi o, ọ̀rọ̀ yìí kò yé mi o. Irú kí lèyí jẹ́ náà wé. Ìdójútì ńlá ni yóò fún mi o. Báwo ló ṣe jẹ́, báwo ló ṣe jẹ́ ọ̀rọ̀ yìí. Ẹ̀yin gan ni mo ń retí pé kẹ́ wá gbà. Kí la rí mà? Ẹ má bínú kó lè wọ́ọ̀kì. Báwo lẹ ṣe máa gba aṣọ tẹ́ẹ̀nì fún mi ló tẹ̀sán pé ó dìgbà tẹ́ bá dé ti pátí dé?
Mi ìgbà wọn lójú nílé onímọ̀tẹ̀rẹ̀ owó ni mo mú lọ síbẹ̀ mọ́. Kò lè possible. Màá tẹ̀ bá ti mú owó débi bí yín. Gba aṣọ o. Fáàtì ni mo sọ fún yín. Gba aṣọ. Owó aṣọ ẹnìkan náà lèmi náà fi bá yẹn rán aṣọ yín pé tẹ́ bá ti fún mi lówó màá yẹn tẹ̀ fi bá ẹni yẹn ṣe. Tẹ́ bá ti mú owó débi mi ò gba aṣọ sílẹ̀. Èmi àdọ̀dọ̀ ní kẹ́ lọ sí pátì. Owó ìtàwọn èèyàn rí báyìí nù. Mo fi wàhálà ṣiṣẹ́. Sọ wípé kò sówó. Wọ́n á ránṣọ táwọn sọ mi kó dìgbà tẹ́ bá ti pàtì ní dandan ní kẹ́ ẹ lọ pátì tàbí dandan ní kẹ́ ẹ wọ aṣọ. Wọ́n náà faṣọ dẹ́pọ́sìtì yìí. Ẹ máa rówó ra aṣọ. Wọ́n ò ní rówó ràn. Wọ́n á máa pariwo létí náà lórí mi. Gbàgbọ́dẹ̀ ìgbàṣọ á ní ìta ní kan sọ wọ́n sọ pé kí la fẹ́ rán. Wọ́n lọ́dọ̀ ọ̀nà sí wọn lọ́rùn wọn náà faṣọ dẹ́pọ́sìtì sílẹ̀ yìí. Lè dé mo gbọ́ sí mò ń wá gbọ́. Ìlàjì abọ́ 500 tó ẹ pé tẹ́lẹ̀ gan-an owó ìlàjì wọn la fi ra bọ́ tó tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gan 250. Náà ní àtàlẹ̀ kan ní ìgbà tó àbí ń sábà pọ̀ tó lọ. Àwọn ńlá lẹ̀wọ́ ní ẹ̀kọ́ yẹn ọmọ ti kọ́ tó ń jẹ́ kọ́ tó ń. Mẹ́tọ̀ wà báyìí o. Ìlú dé. Àtàpapọ̀ ẹni. Wọ́n ní. Mo náà ló lọ mú. Mo ní o tẹ̀ sí. Ká mọ̀ pé tẹ̀kùtẹ̀ ló tẹ̀. Mẹ́tọ̀ ti wà. Yíyan lálẹ́ ìdòdò lọ́wọ́ téèyàn wá kéèyàn kó yẹn pamọ́ ni.
ẹlẹ́dàá wọ́n torí iṣẹ́ kan bọ́ sínú iṣẹ́ kan. Ẹ torí ló mọ ṣe àṣelà tó o bá dúró sídìí iṣẹ́ kan ó lè mọ bóyá ó máa lẹ́ àbí kò ní ìlà ẹ̀. Ìgbà yìí lọ́la jẹ́ kórúkọ ẹ kóró ẹ̀ jẹ́ kórúkọ ẹ kóró ẹ̀ ìgbà yìí lọ́la. Nítorí pé gbogbo àkókò ló ní ìgbà tí ìgbà kíkú ìgbà bíbí ìgbà rírẹ́rìn ìgbà sísọkún tó wá rí gbogbo àwọn ọgbà yìí tí kan bá fi lè fò ẹ̀dá kò lè mú mọ́ ìgbà yìí lọ́la ìgbà yìí lọ́la. Tí ní máa jókòó sí lélẹ̀ tó lóun ẹlẹ́dàá mi ìdí méjì wọ́n bá mi sọ pé kí n gbé jẹ́ fúrí kí n jẹ́ kórúkọ mi ó rò mí iṣẹ́ tí mò ń ṣe tí mò ń ti bí iṣẹ́ kó bọ́ sí iṣẹ́ kó. Gbogbo nǹkan ló nígbà tí ìbò nígbà tí iṣẹ́ kò bá ṣe dáadáa ṣe béèyàn dẹ̀ máa bọ́ síṣẹ́ mi ni àbúrò aláwọ̀ lè le ìbàyẹ̀ lọ́sàn-án gbọ̀ngbọ̀n. Ẹ bá ní kóhùn tó wọn sọ ní ìsìnkẹ́yìn tí wọ́n mọ̀ lálàá burúkú. Ó lọ ṣe kíní níta orí lọ gbatẹ́gùn ta. Ẹ lọ gbatẹ́gùn ta. Mo gbé gbé fórí. Alájé á gbé ajé tèmi wá fún mi. Ẹni ẹlẹ́ni ló ń wá oúnjẹ fésù kí ọmọ aráyé kó wá oúnjẹ tèmi wá fún mi o. Tọ̀tún tòsì ni ẹyẹ ilé fi ń kórè wọlé kí ọmọ aráyé kán kórè tèmi wá fún mi o. Àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà kí wọ́n. Hello? Dáadáa ni mi ì tí mẹ́ni tó ń sọ̀rọ̀ iṣẹ́ wo ẹ̀mí yìí tí gẹ́ẹ̀tì iṣẹ́ tẹ̀ ń sọ yẹn iṣẹ́ ò lè sọ pé bá mi wá ẹ má bínú ok ẹ dẹ̀ ṣọ́ ó dá yín lójú. Wow. 100,000. Okay, ẹ̀yin ẹ máa gba 20% nínú 100,000 yẹn àbí? Mo wà lé. Okay, kí lorúkọ hotel yẹn? JK Hotel. Mo kọ́ tó ṣẹlẹ̀. Ẹ bá mi send the address lẹ mi ò mọ̀ bẹ́ẹ̀. Ok, ẹ ṣé. Àbí àrà tí mo dá ká nísìnyí tí ẹlẹ́dàá mi sọ wípé iṣẹ́ tí mò ń ṣe àbí iṣẹ́ tí mo fẹ́ ṣe yẹn lélẹ̀ tó gbogbo eléyìí tá à ń ṣe náà tẹ́lẹ̀ náà kò bọ́ sí one night 100,000. Ìgbà kórè mi gangan ìgbà kórè
ọ̀rẹ́ mi àlá tí mo dá ibi tó forí sanlẹ̀ lé. mo ti ń pe nọ́mbẹ̀ látàárọ̀ píkì kọ̀ kí ló ṣẹlẹ̀. ibi tó ojú ẹ̀ fún mi mo ò mọ ọbẹ̀ dáadáa mọ́. torí bẹ́ẹ̀ lọ́yẹ́ kí n máa fi ẹ́ náà. ilé greenhouse mo ti kọjá sẹ́yìn. tó bá yẹ pé tẹ́yìn tí mo ti ń kẹ́ náà ló ti píkì kọ́ ni ṣé nǹkan báyìí máa ṣẹlẹ̀ ni. kò sí problem. mo ti kọjá mo máa ní láti padà ní. alright. Parang na yun, sige, ko. Dagini gbọ̀rọ̀gbọ̀rọ̀ ẹ dákun ẹ ronú o nítorí kí wá ní o kò yẹ káyé lógún àtúbọ̀tán ni ká máa rò kádàrá ṣàgbà ẹ̀dá o bẹ́ẹ̀dá ò bá mọ ibi tó ń lọ ó yẹ kó rántí ibi tó ti ń bọ̀ lọ́rọ̀ yé ẹran tó bá ti bàjẹ́ ò lẹ́dọ̀ o kùrukùru tó bójú ọjọ́ ni ò bọ́jọ́ rẹ̀ ẹ̀dá ẹ ronú lẹ́ẹ̀mejì o ṣe é rí bí ọ̀rọ̀ gbé wọ́n wá ṣe é rí bí ọ̀rọ̀ já sí. àbí tí jẹ́díjẹ́dí máa ń fa lókè kan ni. àgbà tí mo ti ọdún márùn-ún dé mi ò gẹ́ta ara mi bí nǹkan tí mo dẹ̀ wá mú bẹ́ẹ̀ ló ti pọ̀ jù. ṣé mo lóògùn onírúurú dé báyìí? Àtúbọ̀tán ló yẹ ká máa rò. Àtúbọ̀tán ló yẹ ká. Kò yé mi. Yóò padà. Ẹ sọ wá lásìkò tá a wà yìí tá a lè ẹnu gbẹ. Owó tí wọ́n sọ yẹn gangan lèmi gan ń wá jáde báyìí. Lẹ́tà. Gbé gbogbo ẹnu ẹ sọ́hun. Ọlọ́run ni ọkọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ àlátà rẹ̀. Ṣé ń purọ́ ọmọ ẹni jìbìtì ní lùkà. ọba bẹ̀ẹ́dẹ́ dúró di sófó lẹ́nu ọ̀nà tí èsè pé ń lójú. àwáyé má bẹ̀rù ọlọ́run ìwọ ọlọ́run ṣe. ayé àkámọ́ra ayé anamọ́ná yẹyẹ. àbí ìwọ ló máa kọ́ ṣe kọ́pà nídìí lẹ́yìn àbí kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ sáàbù ní fámílì. ebi ayérayé ló kọ lẹ́tà sí o. Kí ló sọ? Bọ̀dá ti kú. tún mi báyìí
akàwékàwé àríṣẹ́ àti wá di àrìnkànjá bàtà. oúnjẹ ló ṣe pàtàkì. Fófó kí wọ́n fi owó skul tèmi sílẹ̀ torí pé fẹ́ jẹ nínú ilé àbí. Tìmí báwo lẹ́yìn àtọ́lá mi ṣe pàdé báwo lẹ ṣe. ẹ̀wọ̀n rẹ̀ ayé tó tó fún ayé tá a ká káká tí ò kún wọ́. wọ́n ní kò lọ sí ilé ọjà fún ṣì jẹ́jẹ́ dáná fún. ọlọ́dẹ ti ṣe. ó jẹ́ kí wọ́n ọ̀tọ̀ lọ́pọ̀ sí láti bí ìjọba fún àpò oníkọ̀ọ́kọ́ tó ń tún fà. ní ìmọ̀ràn ọ̀sẹ̀ máa ṣe báyà fẹ́ máa ṣe báyà fẹ́. owó tí mo fẹ́ ẹgbẹ́ oníbẹ̀rẹ̀ mi gbé sórí ọmọ mi lẹ́yìn tí wàá tí mo fi ń wò. mo yọ̀ǹda rẹ̀ láyé àti lọ́run fún yín. ọ̀rọ̀ oúnjẹ lọ́jọ́ láti dọ́ọ̀pù lẹ́yìn tí wà lẹ́nu ìlú a máa fi ìtàgé náà rẹ̀. ó gbáńdé tó dábàá lè kó tó ní láyé ìgbẹ́ yìí. ọmọ mi sọ fún mi kọ̀ọ̀kan mọ́kàn lọ́sẹ̀ kì í ṣe tó ní náà kì í ṣe pé náà rẹ̀. Akọ̀ ń sọ̀rọ̀ ara yóò fi ẹ̀fẹ́ níbi ìyọkọ̀ òyìnbó náà tẹ̀ ká ìdílé lẹ́lẹ̀. Ìtàkùn ẹ̀kọ́ òyìnbó lọ́pọ̀ òyìnbó. Ọmọ tí kò gbọdọ̀ pẹ̀lú pàdé ló wà yìí. Wọ́n náà fi gbẹ̀gbẹ̀ wọ́n pè ní ọmọ olóore. Tó bá ní kí nǹkan tó dára yọjú tó bá yọjú tí kò wìyàn kọ́. mi wá ní tó dára tí ó. má ṣì mí gbọ́. báwo èèyàn kàn ṣe lè ronú tó ronú wípé bí nàìjíríà ṣe wípé kó o kàn pokùnso. tọmọdé bá ń ṣe bí ọmọdé àgbàlagbà máa ṣe bí àgbàlagbà ó ti sú mi o àparí ní gbogbo ojú yìí. kó má ní ọkọ àfẹ́sọ́nà ṣùgbọ́n wò dáadáa kó tó yàn wọ́n. ẹ sọ́ra yín ẹ mú mi lẹ́rù èyí tó ló ṣàjù nínú ìgbésí ayé ọmọ ìyẹn. wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di bọ̀dá kan lẹ́yìn ìlera níjẹ̀ṣà kẹ́ ẹ̀ pè ní táàmọ́ abẹ̀sẹ̀kù bí òjò ni. pé ǹjẹ́ tí n bá tẹ̀ rí bí sẹ́ńjì díẹ̀ tí mo kàn kọ́ fún. alájọ mo rò pé wèrè ṣe o látijọ́ tí mo ti ń rí alájọ láyé mi panama no man dey. if you have work mo mọ̀ kó wà á ti jí lọ síbi iṣẹ́ láàárọ̀ kùtù. fún ìdí mi kan máa sọ fún yín bẹ́ẹ̀ nísìnyí wípé ṣẹ́rílé property tèmi ni ogún tèmi ni o. bí n bá tiẹ̀ wá fẹ́ wá fọ́kọ ṣé bàbá yín tó ti fẹ́ kú tó ní Tola ni màá wá fẹ́. ó wà tí èsì bá jọ ń sọ̀rọ̀ ó bá jọ ń sọ̀rọ̀ bàbá wa mi bá bàtà ó bá lọ́gbọ̀n òun bá kiri. mo nídìí ìrànlọ́wọ́ ẹ o. ìrànlọ́wọ́. mo nídìí owó díẹ̀. I get the containers wey plenty wey reach like 5. ohun tí mò ń wá lọ ṣòkòtò àpò ṣòkòtò mi ló wà. ìyẹn ni ọwọ́ atọ́ yín lọ́wọ́ ẹ̀dẹ̀dẹ̀ yín papọ̀ bẹ́ẹ̀ bá lọ sí ẹ̀mí kúkúrú lẹ́bí ń ṣe é yìí. ìfẹ́ ni mo fẹ́. bìtìbìtì rẹ bó bá kọ́ mi bóyá orí lè pè wá lọ́lọ́rọ̀ papọ̀ ìfẹ́ ni mo fẹ́. èèyàn rí owó ṣùgbọ́n ẹ̀yàn pé ẹ fẹ́ wáyé ẹ mọ̀ èèyàn kẹ́ ẹ jẹun kẹ́ ẹ ṣàwàdà. lẹ́nu àti ṣègbọn wájú mi àpò wájú mi ń fi ìwádìí kan tó ju ẹ máa rí. mi ò ní problem pẹ̀lú yín bẹ́ẹ̀ ṣe wà yìí result yìí gangan ni mo ní problem pẹ̀lú. dọ́bí tí mo wá ṣe mo jẹ́ tó sáàdà lójú àgbẹ̀ orí ẹ̀ ń dà mí. ẹgbẹ́ mi mo lò. ó yá jápa. kódà kó fẹ́ fún yín gan wọn lè fún yín lẹ́dírẹ́sì báyìí. ó mú gbó. àmì kì í mú gbó. olóòórùn gbó sí àwọn ọ̀nù ilé. ó kàn dá ó sì mọ̀ lọ́wọ́ fún mi. owó tó láyé rẹ̀. èmi ò ní láyé náà mo fẹ́ ẹ ní ìdíwọ̀n. ìwọ kan fúnra ẹ ò ní jèrè ara ẹ iṣẹ́ tèmi. wọ́n wà nílé ayé tó bá jẹ́ tó jẹ́ pé tó bá ṣiṣẹ́ láti àárọ̀ títí di àjọ alẹ́ wọn wọn ò ní ní àkójọ. orin tí ó pọ̀ bí mo ṣe wò gbèsè ayé ẹ̀ kò sí ìràwọ̀ kankan bẹ́ẹ̀. ọ̀rọ̀ kádàrá gàlágà jù kò láfiwé rárá ọba tó kọ́ pa mọ́kò wọn kí wàá làwa òun bá ká. ó wá mọ̀ pé ẹ fẹ́ kọ́ṣẹ́ o ọ̀gbẹ́ni Ṣínkó níràwá.
mo fẹ́ sọ́dẹ̀ sùnmọ́ lọ́wọ́ èmi ẹ inú ọgbà yẹn níjọ gbé èmi ẹ. illiterate is a disease. ibẹ̀ yẹn. bàbá bẹ́ẹ̀ bá máa ṣe ọkọ̀ yẹ pé ṣínkó. ṣínkó. ìfàtí ojú mi ni wọ́n ṣe ọ́dà fún ọmọ márùn-ún àti ọ̀pọ̀lọpọ̀ drinks tí wọ́n ọ́dà so lọ́gà ń bá fi máa padà wá ibi báyìí ó ṣeé ṣe kó ṣe kó máa gbé wọn wá bí ni. ìkọ̀kọ̀ ṣoṣo náà ni o. yes sir. òun náà ni ọlá inú kan. ṣe bẹ́ẹ̀ mọ bẹ́jọ ṣe rí. tó fi ń ṣe pé ṣe mo ní mẹkáníìkì ìyá ni mo ní mẹkáníìkì ṣé àṣẹṣẹ ń jọ débi ọ̀dọ̀ mẹkáníìkì ni. níjọ́ ìwà ti gbà ọ́ tún ní ọgbà dájọ́ mo ti jọ́ náà mo ti wo àkọsẹ̀jáyé ìwé àdánwò ti dé. I can still recall vividly wípé o mọ simple mathematics ó jẹ́ mean mode àti media ni o mọ rárá kí ló wá di. náà wáyé mi ò wò mí ìgbádùn rárá mi ẹ má bá mi fa gbogbo kọtẹ́ ń sọ yẹn ọ̀rọ̀ mi ti gbogbo kọtẹ́ ń sọ yẹn. àmọ́ wọ́n dá wa padà sílé ni. wọ́n repatriate ní. rárá o táìmù wa expire. wọ́n fún ara rẹ̀ gbogbo oúnjẹ alẹ́ rẹ̀ gbogbo ìfowópamọ́. táìmù wo ni lọ mo fẹ́ kó jẹ́ kó ti flex kó jayé kó ṣe gbogbo ẹ̀ bá ṣe jayé. kí omi radiator. omi radiator. ìgbádùn ìṣẹ́jú mẹ́rin péré ìgbádùn ìṣẹ́jú kan péré ló fa ìdí ọ̀rọ̀ ẹ̀ráyé rẹ̀ kẹ́dà ronú jinlẹ̀ mú bóyá ẹ̀san ń bẹ nígbẹ̀yìn o ẹ̀rọnú o kò má ṣàṣegbé ohun ó bá ṣe ló ń gbà o kò má ṣàṣegbé ohun tó bá ṣe ló ń gbà o kò má ṣàṣegbé ẹ wá wo bí ọ̀rọ̀ já sí. Ìgbésí ayé mi lè gbọ́ wẹ́rẹ́ ohun wa. Mo ti torí ìfẹ́kúfẹ̀ẹ́ ara, ìfẹ́kúfẹ̀ẹ́ ayé. Nítorí ìfẹ́kúfẹ̀ẹ́ ara, nítorí orí ọjọ́ kan. Ẹ wo bí mo ti bára mi báyìí. Mo fẹ́ dógún, mo fẹ́ dọ́gbọ̀n. Ẹ wo bí ó bẹ́ mi dé báyìí. Wọn ò gbọ́ pa, wọn ò gbọ́ po. Gbogbo ìgbìyànjú àwọn pásítọ̀ àtàwọn aláàfáà àtàwọn oníṣẹ̀ṣe gan-an pàbó ló mọ̀ ń já sí i. Àtúbọ̀tán ló yẹ ká máa rò. Àtúbọ̀tán ló yẹ kẹ́dà rò. Ìgbádùn ìṣẹ́jú mẹ́rin péré. Ìgbádùn ìṣẹ́jú kan péré. Ló fa ìdí ọ̀rọ̀ ẹ̀ráyé rẹ̀. Kẹ́dà ronú jinlẹ̀ mú bóyá.